Isa Ọlọ́run mọ̀ pé Mọ́ríámọ̀ tó bá fi jáde síta pé èmi ni mo bí ọmọ yìí wọ́n fẹ́ lù pa torí pé nílùú rẹ̀ báwo ni láì tẹ́ pé lọ́kọ Ọlọ́run ni mọ̀ sọ̀rọ̀ ọmọ yẹn ni kọ́ náwó sí ọmọ yẹn ni ó ṣàlàyé ara rẹ̀ ìgbà tí Isa ó sọ̀rọ̀ kí ló sọ. Qala inni abdullah. Ó lẹ́rú sí Ọlọ́run ni mí. Atani al-kitab. Ọlọ́run ló fún mi ń tírà. Wa ja'alani nabiyyan. Ọlọ́run ló ṣe mí lánàbí. Wa ja'alani mubarakan aynama kuntu. Òun ló ṣe mí lọ́mọ ọ̀bùkún gbogbo bí síbi tí n bá dé. Wa awsani bis-salati wa ìrun ló ní kí n kí Zaka ló ní kí n yan. Dumtu hayya. Ẹjọ́ wọn ló ní nǹkan kì í dákẹ́. Ǹjẹ́ Isa sọ pé òun ló ń dá wa? Ibo ló ti wá bẹ̀rẹ̀ sí ní Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní fún wọn ní kèfèrí. Ó ní laqad kafara alladhina qalu inna Allaha huwa al-Masihu ibn Maryam. Gbogbo ẹni bá sọ pé Isa Ọlọ́run ni ó di kèfèrí. Wa qala al-Masih. Praise the Lord. Hallelujah. Gbogbo ẹni tẹ́ bá wo fídíò yìí ẹ máa sọ wípé Jesus is the only way. Jesus is the King of Kings. Jesus is the only way. Now, oríṣiríṣi ọ̀nà ni bí ọ̀nà bí mẹ́ta ni ọ̀rọ̀ tí bàbá yìí sọ in ló pín sí tàṣí. Ó mà ga o. Evangelist Ezekiel Noah ìjọ mò ń bọ̀ ná gbogbo ojú tó wò mí yóò dára fún wa àná Ọlọ́run ní fún wa sílẹ̀. Ẹ̀yin náà ẹ wo bàbá bí eléyìí tó jẹ́ pé ó yẹ kí wọ́n pe àbúrò wọn pé wá o aláwẹ̀ arákùnrin ohun tó ń ṣe yìí kò lè gbé wa débi kankan. Ó ti ṣe àjọyọ̀ 30 years tó ti ń ba bíbélì jẹ́ tó ti ń gbógun ti Christianity tó ti ń sọ pé Jésù ń ṣègbà Jésù ń ṣàwo ó yá jáwọ́ ń bẹ̀. Instead kàkà ilé tí wọ́n bá fi sòótọ́ ọ̀rọ̀ ẹ̀rí àwọn náà tó wá ń pẹ̀lú ọ̀bọ jẹko. Ẹ wo gbogbo irọ́ ńláńlá tí wọ́n jù sílẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ àwọn ọmọ inú wọn tí wọ́n ń kórè wọn bọgbó. Ó mà ṣe o. Ẹ wo ètò ayé wa ò ní dojúrú gbogbo ojú tó wò mí pátá ọ̀sẹ̀ tuntun yìí yóò dára fún wa a ó ra àánú gbà bá a ṣe ń fẹ́ kórí fún wa Ọlọ́run yóò gbà fún wa. Ẹ jẹ́ ká gbọ́ láti ọ̀dọ̀ Evangelist Ezekiel Noah yóò dára fún wa. Ẹ bá mi share fídíò yìí ẹ ṣé gan ó yá lókè lọ́hùn. Only Jesus TV. Bí ọ̀nà bí mẹ́ta ni ọ̀rọ̀ tí bàbá yìí sọ in ló pín sí tàṣí máa ń yànnàná ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Apá àkọ́kọ́ tá máa kọ́kọ́ lọ ó nípa ti ọ̀rọ̀ Mẹ́ríàmù pé ìgbà tó bímọ àwọn mọ̀ pé tó bá gbé ọmọ dání àwọn yẹn máa níbo ló ti rọ́mọ torí kò gbọdọ̀ lọ́mọ láì lọ́kọ lọ́dọ̀ wọn lọ́hùn kíní kan wọn á ní kó náwó sọmọ yẹn ọmọ yẹn wá sọ wípé ẹrú àlá lòun o a ní kó wá ṣe kíní kan o. Ìyẹn fi hàn wípé sátẹ̀ ń tọ́ka sínú Kùránì kì í ṣe Jésù Kristi tèmi gbàgbọ́. Kí ni reason? Surah 19 lẹ quote from verse 16. Verse 16 yẹn sọ wípé Mírámù yẹra kúrò lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ lọ sí ibì kan tó jìnnà. Ibo níbẹ̀ yẹn nílà oòrùn? Verse 16. Níbo níbẹ̀ yẹn? Àdúgbò wo ni? Ọ̀dọ̀ ta ló lọ? Kò lọ́dọ̀ anybody o. Quran ò dọkumẹ́ntì pé ó lọ ọ̀dọ̀ anybody torí pé ọ̀dọ̀ Zakariya ló ń gbé according to Surah Al-Imran. So ibẹ̀ ló ti kúrò yẹn tó lọ sáyè kan. Now ibi tó wá lọ yẹn ni Jubril ti lọ bá tó ti bá sọ̀rọ̀. Jubril dẹ̀ fẹ́ atẹ́gùn sí díẹ̀ ó dẹ̀ lóyún according to Quran chapter 66 verse 12 afátẹ́gùn sí díẹ̀ ni so tó fi ní oyún. Tafsiri gbé wá bẹ́ẹ̀ wọ́n fátẹ́gùn sí o pé atẹ́gùn dẹ̀ penetrate ó dẹ̀ wọlé. Èmi sọ pé ọwọ́ ni wọ́n fi sí èmi sọ pé ara aṣọ ni wọ́n fi sí tó fi wú lọ. Ìsọ̀kẹ́lẹ̀ mọ̀ pé àmọ̀ nǹkan tá à ń sọ. Now ó wá lóyún. Ẹ máa gbọ́ story tí Islam mú wá fáwa o. Ó wá lóyún. Ó yẹn wá gbé lọ sí ààyè kan tó jẹ́ pé òun nìkan ló wà ńbẹ̀. Nǹkan tí Míríàmù wá ń jẹ ó wá ń jẹ èso igi dàbínù àti omi tó ń jáde ńbẹ̀ fún gbogbo ìgbà tó fi lóyún. Òun nìkan dẹ̀ ló dá wà. Òun nìkan ló dá ń gbé ló dá ń sọ. Kò wá rí oúnjẹ míì jẹ o ju èso dàbínù lọ àti omi tó dẹ̀ wà ńbẹ̀ tó mu. So ìjọ tó máa lóyún tó máa rọbí náà fún ara ẹ̀ ló dá rọbí bí Kùránì ṣe gbé wá òun nìyẹn. Òun nìkan náà ló dá rọbí gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ ń sọ fún wa tó kú wà ní Kùránì. Ṣùgbọ́n tó wá bí ọmọ yẹn tán ló ṣe wá ń gbé bọ́ọ̀lù
lọ́wọ́ béèrè pé bolo ti rọ́ ọmọ tó wá ń nàka sọmọ tó sọ pé Míríàmù arábìnrin Hárúnà bàbá rẹ̀ máa ń ṣèyàn burúkú. Ìyẹn tiẹ̀ kọ́kọ́ fi hàn pé gbogbo ohun tí Kùránì tiẹ̀ kọ́ sọ́mọ́ ẹ̀ nọ́sẹ̀nsì ni, because báwo ni Míríàmù Mary ìyá Jésù ṣe máa jẹ́ sister of Aaron ní Old Testament tí wọ́n ti kú tipẹ́? Ṣé ẹ máa nọ́ọ̀tì bọ́ ọ? Bọ̀ nígbà tí a ń sọ nípa ìbí Kristi Jésù, ṣé lóòótọ́ ni Mary jìnnà sáwọn èèyàn? Rárá, Mary wà pẹ̀lú Jósẹ́fù. Ẹ̀rí dẹ̀ wà kódà nínú ìwé ẹ̀yin Mùsùlùmí nínú àtàbárí ìyẹn sínú Kùránì pé ó wà pẹ̀lú Jósẹ́fù. Àlàyé mi nìyẹn mò ń mú yẹn bọ́njọ́ kan. Bàbá Bíbélì sọ fún ẹ pé òun àti Jósẹ́fù jọ rìn pé ìgbà tó lóyún áńgẹ́lì rọ̀ farahàn Jósẹ́fù. So ní Luke chapter 2 yìí òun àti Jósẹ́fù ni wọ́n jọ rìnrìn àjò láti lọ forúkọ sílẹ̀. Ọ̀rọ̀ ìṣe ní ọjọ́ wọn ni àṣẹ tí ọ̀dọ̀ Késárì Ọ̀gọ́stù jáde wá pé kí a kọ orúkọ gbogbo ayé sínú ìwé. Now òun àti Jósẹ́fù ni wọ́n wá jọ rìnrìn àjò yẹn tí wọ́n jọ lọ́tẹ̀ bá ń kà síwájú. Òun Jósẹ́fù pẹ̀lú sì gòkè láti Násárẹ́tì ìlú Gálílì lọ sí ìlú Dáfídì ní Jùdíà tí a ń pè ní Bẹ́tílẹ́mù nítorí tí ìran àti ìdílé Dáfídì ní í ṣe láti kọ orúkọ rẹ̀ pẹ̀lú Màríà aya rẹ̀ àfẹ́sọ́nà tí ó tóbi fún oyún. Ó ṣe nígbà tí wọ́n wà níbẹ̀ ọjọ́ rẹ̀ pé tí òun ó bí ẹ̀yìn sì ló dá lọ bìkan ni tí ń gbọ́mọ kan kiri. Náà tẹ́bọ́ wá kà síwájú ó lọ sì bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó sì fi ọ̀já wé ó sì tẹ́ sínú ibùjẹ ẹran nítorí tí àyè kò sí fún ní ilé èrò. Ibo ni wọ́n bí sá sí? Abẹ́ igi ọ̀pẹ. Ta ló wà mẹ́ẹ̀? Nobody. Ànírọ́ ti pọ̀ jù nù Islam. Náà ó wọlé àwọn olùṣọ́ àgùntàn ń bẹ ní tíbẹ́nù náà wọ́n ń ṣọ́ agbo àgùntàn wọn ní òru pápá tí wọ́n ń gbé. Ṣàkíyèsí áńgẹ́lì Olúwa náà yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká, ẹ̀rù bà wọ́n gidigidi. Áńgẹ́lì Olúwa náà wí fún wọn pé má bẹ̀rù, ṣáà wò, mo mú ìre ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo. So Jésù lélẹ́yìí, ẹ wo ohun tí Kùránì ń gbé wa, ṣé ìyẹn ń ṣẹ́rọ̀? That's part one. Ẹ wá ní kò síbi tí Jésù ti claim láti jẹ́ Ọlọ́run torí pé kò sọ pé òun lòun dá wa, ọ̀rọ̀ irọ́ lè pa yẹn. Luke 6 verse 5 ó ní èmi ni Olúwa ọjọ́ ìsinmi. Kí la pè ní ọjọ́ sábàtì? Ta ló fún ọjọ́ sábàtì nínú ìwé Exodus 20? Ọlọ́run ló fún ọ lófin. O gbọ́dọ̀ ṣiṣẹ́, o gbọ́dọ̀ ṣàbọ̀. Kódà kì í ṣe ní Exodus 20 nìkan, several places ló tún fún ọ lófin pé ọjọ́ sábàtì o ẹ̀yà sí mọ́ fọ́lọ̀, ọjọ́ sábàtì o ẹ̀yà sí mọ́ fọ́lọ̀. Jésù wá dé nínú ẹran ara. Jésù wá ní èmi ni Olúwa ọjọ́ yẹn. Kí ni Jésù claim? Gbogbo nílànkáyè. Kí ni Jésù claim? Gbogbo ọlọ́pọlọ pípé. Kí ni Jésù claim? That's number one. Now ìjọ tí Thomas pè Jésù ní Ọlọ́run, Olúwa àti Ọlọ́run, ǹjẹ́ Jésù dá a lẹ́nu dúró pé kò gbọdọ̀ sọ bẹ́ẹ̀? In the book of John 20 verse 28 to 29 ó ní Thomas dá òun fún un pé Olúwa mi àti Ọlọ́run mi. Jésù wí fún un pé nítorí ìwọ rí mi ni ìwọ sì gbàgbọ́, alábùkún ni fún àwọn tí kò rí mi tí wọ́n sì gbàgbọ́. Ǹjẹ́ Jésù sọ pé mi kì í ṣe Olúwa àti Ọlọ́run nígbà tí Thomas pè bẹ́ẹ̀ lẹ́yìn àjíǹde? Now Revelation chapter 1 ẹjá jọ kà yẹn náà. Revelation 1 verse 17 ó ní nígbà tí mo rí mo wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ bí ẹni tí ó kú, ó sì fi ọwọ́ ọ̀tún rẹ̀ lé mi, ó wí fún mi pé má ṣe bẹ̀rù, èmi ni ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. Tá a lẹ́nìkan sọ tó lè claim láti jẹ́ ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn lẹ́yìn Jésù Kristi, bàbá ayérayé, olótìtọ́, olódodo, ẹni tó ń rà wá padà láti fún wa ní ìyè àìnípẹ̀kun. Gbogbo ọ̀nà la mọ̀ wípé Ọlọ́run nìkan ni máa ń claim pé òun ni ẹni ìkíní àti ẹni ìkẹyìn. Nígbà tí Kristi wá pera rẹ̀ ní ẹni ìkíní àti ẹni ìkẹyìn, kí ni ká sọ? Ká sọ pé kì í sọ Ọlọ́run nínú ènìyàn ni kò sí ń tẹ̀lé ṣe sí. Bó àwọn ò gbàgbọ́ nínú Ísá tẹ̀yìn gbàgbọ́ yẹn. Ísá yan àwọn ò mọ̀ rí ọmọ olúwo ni, ta ni bàbá ẹ̀ ńlẹ̀ yìí, ta ni ìyá ẹ̀ ńlẹ̀ yìí. Kó padà síbi tó ti wá. We don't want your Ísá o. Our Jesus is enough to us.
Hold your Isa with yourself. We believe in our Jesus. We don't believe in Isa. Isa tá ń gbóyún ẹ̀ kiri tá à mọ ibi tá à mọ ibi tó ń fi sí à mọ ìran rẹ̀ arábìnrin Haruna Miriam tẹ́ tún fẹ́ claim òkú lọ ẹ̀ claim kóhun ló bí Isa. So we don't want it. Our Jesus is enough. Lórúkọ Jésù ọ̀pọ̀lọpọ̀ nílò o. Jésù nìkan ṣoṣo lọ́nà yìí. Tẹ́ ẹ bá lọ gba ibòmíì ìgbé ayérayé ni ire.